Gẹ́gẹ́ bí adarí ìlú àti alákòóso àṣà àti ìṣẹ̀ṣe, àwọn ọba aláyé jẹ́ ògúnnágbòǹgbò alábàáṣiṣẹ́pọ̀ ìjọba lójúnà ìtẹ̀síwájú lẹ́ka ètò ààbò, ọrọ̀ ajé àti ìgbáyégbádùn àwọn aráàlú. Látàrí èyí, onímẹ̀kọ ti ìlú Ìmẹ̀kọ níjọba ìbílẹ̀ Ìmẹ̀kọ Àfọ̀n, Ọba Benjamin Ọlánìtẹ́ ti gbóṣùbàràbàǹdẹ̀ fún ìdájọ́ ilé-ẹjọ́ gíga jùlọ nílẹ̀ yìí lórí ìdáṣẹ́pa àwọn ìjọba ìbílẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe pè fún ìṣèjọba tí yóò ṣe ìfẹ́ àwọn aráàlú. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, Ọlọ́run rán wa láti. Ní ètò ìlú ẹ̀wẹ̀ wòye wípé láti bá a ṣe àṣeyọrí ìjọba tó dára, pípín mùdùnmúdùn ìjọba àwarawa gbọ́dọ̀ jẹ́ dọ́gbandọ́gba, bẹ́ẹ̀ sì ni ìmọ̀gara ohun àkóyawọ́ pẹ̀lú àwọn ọba jẹ́ dídámọ̀ lọ́nà òfin láti lọ́wọ́ nínú ìṣèjọba ìbílẹ̀ lágbègbè wọn. Nǹkan tí mo wá ń fẹ́ kíjọba tún bá a ṣe ni pé kán tún bá a fi òfin yìí sí pé àwa ọba tá a wà níjọba ìbílẹ̀ a gbọ́dọ̀ lẹ́nu nínú ìṣàkóso àwọn èèyàn wa. Wọ́n bá fi àwa ọba tì wọ́n, á mójútó wọn, ó kankan lè ná owó anyhow. Onímẹ̀kọ, ẹni tó gba àwọn alága ìjọba ìbílẹ̀ lámọ̀ràn lórí lílo owó ìpínfúnni oṣooṣù ìjọba ìbílẹ̀ àti owó tí wọ́n bá pa wọlé lábẹ́lé dáradára fún ìgbáyégbádùn àwọn aráàlú, tún ké. My G, for our ambition, we go hard. We go day night till we make it. We go hard till we find that perfect beat. The perfect beat, the one the world will put on repeat. So we chase greatness in every moment, making every naira count. We put out content after content till it's comment after comment. And with Glow by our side, We have more to offer. because the My G bundle comes with bonuses Giving you way more data value and way more steez on IG, Snapchat, TikTok, WhatsApp, Glow TV, Audiomack, and Boomplay. in one fly package. Dial *312# now and select My G bundle.